أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابة أهل الله. Adá ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad. Ìkẹ́ Ọlọ́run, Ọlọ́run kó máa bá Ànábì Muhammad àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ ní àpapọ̀. Fídíò kékeré yìí, mo kàn fẹ́ sáré ṣe fídíò yìí. Mo fẹ́ kó gùn rárá torí pé a ṣe kútúbà ń sìn. So ọjọ́ sì ti lọ púpọ̀. Mo rí fídíò àfáà wa dáadáa, àfáà Zaki Al-Adabi. Akin ọlọ́ba ṣe dáadáa fún yín. So mo rí fídíò àwọn àfáà wa náà tí wọ́n ní àwọn ń gba àwọn àfáà wa níyànjú gẹ́gẹ́ bí wọ́n ṣe wí píríncípà ilé kéwú kan. So àwọn gba àfáà wa níyànjú, àwọn Mọ̀lánà Mudirul Markaz Hafizahullah wa Ra'ah. So àwọn gbà wọ́n yànjú pé bàbá yẹn dáa, àwọn tó kó sẹ́gbẹ̀ẹ́ láláì dáa, bó lè yẹn ti wá tó bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ nílé bá sòótọ́ ọ̀rọ̀ kó mẹ́rin ibi tó kù sí. Ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn òun ló ń pèèyàn sí àkíyèsí. So àkíyèsí la rí bẹ́ẹ̀ pè wá sí, wàláhì àkíyèsí. So àkíyèsí náà pè wá sí, ọlọ́ba ṣe dáadáa fún yín. Ó dàbí yẹ kí n ké súrà fún yín. Súrà wo ni kí n ké fún yín? Ẹ jẹ́ n ké Suratul Kawthar fún yín. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-Kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Ṣé rí pé mo ṣàdúrà fún yín? Àdúrà mo ṣe fún yín torí pé ẹ complain ẹ àwọn mẹ́kàzì wọ́n ṣépè, wọ́n kàn ṣépè fún yín. Tá a bá dẹ̀ ní ṣàbòsí, èèyàn kú lè mọ́ ẹ lọ lójú títì báyìí káwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa hàn án lépè olórí bú lẹ́ni yìí, igbá kan lẹ́ni yìí, àbí èèyàn tó jókòó sí ara rẹ̀ jẹ́ tí ò sàn kankan kán wá wọlé tọ̀ ọ́ lọ kán lè máa ṣépè fún, kò possible. Àmọ́ bó tẹ̀ jẹ́ gbẹ ní wọ́n ń ṣépè fún yín náà, iṣẹ́ ọwọ́ èèyàn ó máa béèrè ìpè. Àmọ́ báwọn èèyàn ṣe ń ṣépè fún yín yẹn náà, tẹ́ láwọn Amẹ́ríkàsì ń ṣépè, àfẹ́ kí wọ́n ṣépè fún yín kò dáa. Ẹ rí i pé mi lè fàdúrà rọ́pò èpè náà. Náà a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Kí ló fà á ni wípé nígbà tá a wà ní sanawula ìdàdíyà ni sanatul ula al-i'dadiyya, wọn náà láti kánú màfúzọ̀ tí bàbá Sheikh Adamu kọ́ wa pé kullama addabani ad-dahru arani naqsa aqli wa iza mazdadtu ilman zadani ilman bi jahli. So kullama addabani ad-dahru arani naqsa aqli. Gbogbo ìgbà ni ìgbà máa ń kọ́ mi wípé yóò máa fi hàn mí pé ibi tó kù sí ni, ibi tó kù sí ni. Lára ohun tí gbà gbé wá fún àwọn ọmọ Markaz láti mọ ibo la kù sí, àti bàbá Mọ̀lánà Mudirul Markaz Hafizahullah wa Ra'ah, òun náà ni ẹ̀yin àfáà wa, ìyá àfáà Zaki. Àmọ́ dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń fi ibi ta kù sí hàn wá. Wa iza mazdadtu ilman zadani ilman bi jahli. Tí n bá ti wá lékún ní mímọ̀ kan, yóò wá máa fi àìmọ̀kan mi nì, yóò máa fi hàn mí pé bó ṣe zadani ilman, yóò lé mi kún ní mímọ̀ bi jahli, wípé ibi tó kù sí ṣíwọ náà ti rí pẹ̀lú ojú ara rẹ, ibi tó kù sí ni, yóò wá lé mi kún ní mímọ̀ bí àìmọ̀kan mi. So adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ lé wa kún ní mímọ̀, ẹ sì fi ibi tá a kù sí hàn wá. Pẹ̀lú ògo Ọlọ́run á ṣe àtúnṣe rẹ̀, adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Náà yóò dá wípé ẹni tó bá gbàyàn níyànjú tó sì fún yàn nímọ̀ràn, kéèyàn náà ṣe kíni, kóun náà fún ní ìmọ̀ràn. Wàláhì òṣùlùbù yìí ni mo fẹ́ lò, òṣùlùbù yìí kódà kò ní la èébú lọ, kò ní la nǹkankan lọ. Mo wá fẹ́ wo bóyá ẹ̀yin náà nífẹ̀ẹ́ kí wọ́n sòótọ́ fún yín. Bàbá wa àgbà almarhum, Ọlọ́run bá ṣe dáadáa fún wọn, tí wọ́n jẹ́ àfáà yín, tí wọ́n sì jẹ́ àfáà wa. Ẹ jẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀. Bàbá wa àgbà, Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Wọ́n gbìyànjú púpọ̀. Àwọn bàbá ṣiṣẹ́ púpọ̀. Àwọn bàbá tọ́ àìmọye ọmọ. Wọ́n sọ àwọn àìmọye ọmọ ọlọ́mọ, wọ́n sọ wọ́n déèyàn. Àfáà nínú àwọn àfáà onífíkíù, àfáà onítẹ̀fsírì, ìmáàmù mọ́sálásí, àwọn doctor, àwọn professors, bẹ́ẹ̀. Bàbá mà ṣiṣẹ́ púpọ̀.
bisimilahi kul huwa Allah, bisimilahi rahman rahim, kul huwa Allahu ahad, Allahu samad, lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Àmín àmín àmín. Ọlọ́run ìkẹ́ rẹ tí ò ní tán nígbà kan má ṣe máa bá a ṣe fún àwọn bàbá wa àgbà. Náà kí ló fà á tí mo fi ṣàdúrà yìí tí mo sì fi ń sọ̀rọ̀ yìí ni pé ẹ nífẹ̀ẹ́ wa púpọ̀, ẹ bùn wá nímọ̀ràn wípé àfáà yín ibi tó kù sí tí ẹ fẹ́ kí wọ́n wí fún òun báyìí báyìí àti wá gbọ́ síbi táwọn àwa kù sí ká wí àbí ẹ̀yà á wí fún ẹ̀sìn. Ọlọ́run bá wa dúpẹ́ fún ẹ̀yin náà. Àwa náà fẹ́ wá sọ fún yín pé làákàyè tọ́lọ́run fún yín tẹ́ ẹ̀ fi ń taná rí lé onílé wípé ó níbi tí wọ́n kù sí tẹ́yìn ẹ̀ wá rí ibi tí làákàyè ẹ̀ wá rí ibi tẹ́yìn kù sí. Ìmọ̀ràn yẹn làwa fẹ́ fún yín. Ẹ mọ̀ pé làákàyè èèyàn yóò overfloat ńgbà míì. Tó bá ń overfloat ó lè má rí nǹkan tó wà ń ta kó má rí nǹkan tí ó wà nílé. Ọlọ́run sì máa fáwọn èèyàn míì làákàyè tó dàbí láńtà. Làákàyè yẹn yóò tọ́nà fáwọn èèyàn àmọ́ kò ní rí di ààrẹ. Òun ló fà táwa náà ẹ mọ́ bínú tàbí ẹ̀rọ fún yín ní ìmọ̀ràn yìí. Kí ni ìmọ̀ràn náà? Òun ni pé mo mọ̀ pé gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n tọrọ àrólé. Gbogbo àwọn ànábì Ọlọ́run. Àmọ́ nítorí àsìkò ọjọ́ ti lọ mo fẹ́ lọ ṣe khutba. Ẹ kọjá fún wa níbi àyà méjì lára ànábì wa Ibrahim àti ànábì wa Ismail tí wọ́n ń sọ wípé bismillahir rahmanir rahim rabbana wab'ath fihim rasulan minhum yatlu alayhim ayatik wa yu'allimuhumul kitaba wal hikma wa yuzakkihim innaka antal azizul hakim. Rabbana Ọlọ́run wab'ath fihim rasulan bó jíṣẹ́ kan dìde láàrin wọn tí ó máa jíṣẹ́ táwa náà jẹ́ yìí. Bàbá tọrọ rẹ̀ minhum nínú gbogbo àwọn ọmọ tí mo kọ́ ń kéwú yìí mo sì mọ̀ pé èyí tí ó dùn mọ́ wọn jù náà ló mọ tí wọ́n bínú wọn àtàwọn àrọ́mọdọ́mọ wọn. Yatlu alayhim ayatik tí wọ́n máa ka ohun àmì ìwọ Ọlọ́run wọ́n máa ka fáwọn èèyàn. Wa yu'allimuhumul kitaba tí wọ́n máa kọ́ àwọn èèyàn bí wọ́n ti ń ka tírà Ọlọ́run. Wal hikma wọ́n sì máa kọ́ àwọn èèyàn lóye. Wa yuzakkihim wọ́n máa ṣe tazkiyatun nafs wọ́n máa fọ ẹ̀mí àwọn èèyàn mọ́ ẹ̀mí tó ti dípẹ́ta tó jẹ́ pé ilé onílé nìkan lòun máa ń rí pé sákìyèsí kèé rí tiẹ̀ pé sákìyèsí. Bàbá ti tọrọ orú ẹlẹ́ wípé irú yín yìí kọ́lọ́run ṣẹni tí ó máa fọ ọkàn yín tó ti dípẹ́ta òun. Ẹ mọ́ bínú mo kàn ń pàṣẹ mẹ́sẹ̀jì bàbá ni. Wa yuzakkihim innaka antal azizul hakim. Àkọ́kọ́ lórí mo tún mọ̀ wípé bàbá ó tọrọ àdúrà tá nẹ́bí Ibrahim àti Ismail tọrọ lọ́jọ́ náà wípé Rabbana waj'alna muslimayni lak. Ọlọ́run wọ́n ṣàṣe wá lẹ́ni tí ó juwọ́ jùsẹ̀ lẹ̀ fún Ọlọ́run. Rabbana waj'alna muslimayni lak. Ṣe wá lẹ́ni tí yóò gbẹ́sẹ̀ síbi tí àwọn tàná gbẹ́sẹ̀ sí. Wa min zurriyatina mo mọ̀ pé náà àdúrà bàbá ni. Àrọ́mọdọ́mọ mi bí mo ti jíṣẹ́ yìí tí mo sọ àwọn èèyàn dè èèyàn yìí àwọn àrọ́mọdọ́mọ mi jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ ní èyí tó dá mi lójú pé Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún bàbá. Àfáwà kan sọ fún mi pé kódà nú ọmọ bàbá ọmọ wọn kan tó jẹ́ dókítọ̀ Ọlọ́run ṣe dáadáa fún bàbá púpọ̀. Wa min zurriyatina ummatan muslimatan lak. Ṣe wọ́n níjọ tí ó juwọ́jú sẹ́lẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run gbàdúrà bàbá Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Wa arina manasikana wá fi hàn wá bò láti máa sìn wọ́n Ọlọ́run láti máa ṣe bádà fún láti máa juwọ́jú sẹ́lẹ̀ fún láti máa ṣe gbogbo ohun tó dáa nínú ìjọsìn tí wọ́n Ọlọ́run bá yọ́nú sí. Fi hàn wá bò láti máa ṣe. Wa arina manasikana wa tub alayna wá gba tútúbà wa o innaka anta tawwabur rahim. Ọba tí ń gba tútúbà ní ẹ́ ọba kẹ́nikẹ́ni ní ọ́. Àyà méjèèjì yìí èmi náà fẹ́ wá fi gbà yín mọ̀ràn wípé
àbà àdúró oore tí bàbá ṣe yín yìí, àdúró oore tí bàbá ṣẹ̀yìn ọmọ kéwú yìí, ṣé yóò wá dáa kó jẹ́ wípé ẹ bá wa ké rábàná sí i lẹ́sọ àwọn àrọ́mọdọ́mọ bàbá dá? Ẹ̀yin gbà wá yànjú, wàláhì àgbà inú wa sì dùn. Àwa náà kàn fẹ́ gbà yín yànjú kékeré yìí ni. Ẹ kàn bá wa sọ fáwọn èèyàn kan yé jà mọ́, ẹ mọ́ fún èèyàn lésì mọ́. Ṣé yóò dáa kó jẹ́ pé ohun tẹ́ sọ, ohun tó jáde lára bàbá dànù? Kẹ́mẹ́lẹ̀ ní kí wọ́n dá sọ́rọ̀ ìtìsọ̀díyà, ọ̀rọ̀ síyàsíyà, ọ̀rọ̀ tafsir, ọ̀rọ̀ àbà. Ẹ bẹ̀rù Ọlọ́run. Tí wọ́n sì láwọn ọmọ tí wọ́n jẹ́ dókítọ̀, tí kéwú yé wọn tààrà. Kẹ́yìn ọmọ ẹlẹ́mọ wá jẹ gàba aláyé. Kí ẹyẹ ẹyin kó lọ sàbá lẹ́yìn ẹlẹ́yin, kò dáa wàláhì. Ìyànjú ni o, àwọn náà kàn ń gbà yín nímọ̀ràn. Ẹ dákun torí Ọlọ́run, ẹ má jẹ́ ó rí bẹ́ẹ̀ mọ́. Inú bàbá ò lè dùn pẹ̀lú ohun tẹ́ ń ṣe òun. Èyí túnú wọn mẹ́ dùn náà ni wípé ọmọ mi ní ń wí yìí, jímọ̀ eléyìí ẹ jẹ́ kọ́mọ mi wí, kọ́mọ tọ̀hún wí, kọ́mọ tọ̀hún wí, káwọn ọmọ mẹ́ wí, yóò mẹ́ dùn mọ́ bàbá nù. Kí ló dé tẹ́ pa gbogbo bẹ̀yẹn rẹ́? Ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ nù ni, ẹ ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ dákun, Àfà Zaki, ṣe rí, ẹ̀yin lè má ríran rí bẹ̀ wọn. So lèmi náà ṣe fún yín ní ìmọ̀ràn. Ṣe mọ̀ pé àwa kọ́ la bẹ̀rẹ̀ ń sìn, al-badi'u azlamu. Mo ti ń rọ́ ọ̀pọ̀lọpọ̀ fídíò tẹ́ ń ṣe látọjọ́, àmọ́ mo ò dáhùn torí wípé àwọn fídíò yẹn mẹ́ gbóòórùn ìlara, ìbínú, ìjà. Àmọ́ èyí tẹ́ ṣe gbẹ̀yìn tẹ́ ṣe lénìí yìí, mo dúpẹ́ fún yín púpọ̀. Kéèyàn pé yẹn ṣàkíyèsí, ìfẹ́ ni o, ẹ nífẹ̀ẹ́ wa parí. Irú ìfẹ́ tẹ́ wá ní sí wa yìí làwa náà wá ní sí yín yìí. Ìmọ̀ràn tí mo fẹ́ gbà yín kódà yóò tó 15, abẹ́jẹ́ fún yín lẹ́yìn kan sí kó jẹ́ 2. Ẹ dákun, ọjọ́ ti lọ, á lọ kí jímọ̀. Òun náà ni wípé ìmọ̀ràn kejì, ṣe mọ̀ wípé bàbá Mufti Diyar Sheikh Suleiman Farouk Oníkìjìpá al-Miskinu billah adama Allahu hayatahu. Bàbá Mufti Markazi ni wọ́n, fáàrí wa ni wọ́n. Àwọn Markazi tó bá nínú fáàrí wa dà láyé lẹ́nu, bàbá Mufti Diyar fáàrí wa ni wọ́n. Kò yé? So tí ẹ wá jáde wípé ẹ ń support bàbá Mufti Diyar against Maulana Mudir al-Markaz Sheikh Muhammad Habibullah Adam Abdullah al-Ilori hafizahullah wa ra'ah. Ẹ jáde báyìí ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ti ń sọ látọjọ́ yìí yẹn sí Mudiru nítorí bàbá Mufti Diyar. Èyí tó kọ́kọ́ dá mi lójú náà ni pé inú bàbá Mufti Diyar náà ò ní dùn síbẹ̀ ṣe ń ṣe yẹn. So ọ̀rọ̀ yín dàbí ẹni tí páìpù inú bẹtírúmù èèyàn kan ń jò. Páìpù bẹtírúmù ẹ̀ tó ti ń wẹ̀ ń jò. Ìwọ tó wá ń gbé ilé kejì, ilé kẹta, kó o wá nọrùn wá nú bẹtírúmù yẹn rí pé páìpù ń jò, sẹ́mọ̀ pé kọjá ààyè ni. Àfà Zaki àtàwọn irú rẹ̀ àbí irú yín àwọn irú yín, ẹ má jẹ́ mo ní eléyìí preamble ni. Mo mọ̀ ẹgbẹ́ react ibẹ̀ gangan ni kó wà. So eléyìí àtàwọn irú yín, sóye yín. Ṣé báwa náà rí èyí tó ṣẹlẹ̀ láìpẹ́ lọ́dọ̀ yín? Ọ̀rọ̀ oníwàásí àgbáyé, òṣù oníwàásí àgbáyé. Ṣé bá mẹni tó ń jó níwàásí àgbáyé? Ṣé bọ́mọ rẹ̀ ló yẹ ká tún pè ní oníwàásí àgbáyé? Tẹ́yìn kan tún lọ hijack ẹ̀. Ṣé mọ̀ ẹ fògànẹ́ láti àdàbí wọ Markazi báyìí ló fà á tèmi náà fẹ́ fi fògànẹ́ láti Markazi wọ àdàbí. Wàláhì àwọn bàbá tó wà ládàbí àtàwọn àdàbí èèyàn dáadáa ni wọ́n púpọ̀ lọ́dọ̀ wa. So làwa náà fẹ́ fi fún yín mọ̀ràn yìí tó bá dọjọ́ mi ẹ mọ̀ ẹ̀ sòótọ́. Ànábì ní unsur akhaka zaliman aw mazluman. Àwọn sàhábà wa ń sọ fún yín pé ya Rasulallah haza nansuruhu mazluman wa kayfa nansuruhu zaliman. Ànábì ní ta'khuzuhu fawqa yaday. Oníkéwù ni yín, ẹ digest yẹn. Tó bá dọjọ́ mi ẹ̀yin náà sòótọ́, ẹ má gbè lẹ́yìn àbòsí.
so ẹ fò gànná lórí ọ̀rọ̀ bàbá mufti làwa náà fi fò ìgànná sóyè. So ìmọ̀ràn tí mo fẹ́ gbà yín ni wàláhì a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ o, ìmọ̀ràn tẹ́ gbà wá á ṣiṣẹ́ lórí ẹ̀, àmẹ́yìn náà ẹ ṣiṣẹ́ lórí méjì yìí gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ Èkó làwa, wọ́n ní ẹ máa jẹ yẹn lọ náà wàláhì ẹ react sí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo mọ̀ pé olódodo èèyàn ni, ẹ wá jáde kẹ́ react. ẹ ní jẹ̀kó ẹ̀yin tẹ́ bá kàn, mo mọ̀ ẹgbẹ́ ẹ̀ máa ń ṣe fetefete, ẹ jáde ẹ react sí fídíò yìí. So oníkálukú mọ nǹkan tí ó wọ̀n. So ẹ rí i pé mo ò bú èébú, kódà mo tún ṣàdúrà fún yín, ẹlẹ́wọ̀n máa ń ṣépè fún yín, mo tún ṣàdúrà fún yín báyìí, ẹ dákun ẹ fàdúrà yẹn kẹ́ fi pa èpè rẹ. So baba Sheikh Adam Abdullah Al-Ilori Al-Allamatu Sudani, àfáà tó jọ àfáà ẹgbẹ́ lọ. Bismillahi kul huwa Allah, bismillahir rahmanir rahim, kul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Baba Maulana Mudir al-Markaz, ọmọ agbógun mẹ́tì OON, àfáàgbà ọ̀kan ṣoṣo lásìkò rẹ̀. Bismillahi suratu Quraysh, bismillahir rahmanir rahim, li ilafi Quraysh ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Tó fi dórí gbogbo àwọn àfáà wa ní dára pátápátá, àtàwọn àfáà wa, àwọn professors wa, àwọn dàkàtìrù wa, gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run tí wọ́n dúró ti mọ́kàzí lóòótọ́, Ọlọ́run bá wà pẹ̀lú yín. So àní rí jù báyìí lọ. Haza wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.